àwọn tọ́lọ́ ń lo sábàbí nílẹ̀ Yorùbá kẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ ìtàn gan ìtẹ́lẹ̀ níbi ìlú nú ẹ̀ ṣèbí gógùn náà ni ẹ tẹ́ síbẹ̀ kẹ́ yẹ̀wò mẹ́ wọ́n kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ Ondo ní agbègbè tí ń pè ní Ọgbẹ́gì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni Olóòlù ń bẹ wọ́n kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ipò ẹrú ni Olóòlù wà tó fi dé Ìbàdàn kó tó di pé òde ajé ńlọ wá kalẹ̀ sí káwọn àrò òde ajé wá gbà kan rí ńlẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní ìkẹ́kẹ́ tí wọ́n fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹni tí wọ́n fi máa tírèsì àwọn pẹ̀lú pé ká máa gbé Olóòlù tẹ́bá lọ kàtà eégún náà kìí ṣe lẹ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò mẹ́ eégún ẹ̀ mọ̀ kí àwọn náà bí àwọn tápà most especially bí Benin Republic àwọn oníwọ̀n jà wá lólè àwọn oníwọ̀n jí gawa àwọn oníbà wá jagun yìí olùtẹ́ ní ọjà ìdínbàdàn àtàwọn tí wọ́n kéde rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ lágbàlagbà lónílé lólóyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n kéde Olóòlù ní 24th century yìí 24th century yìí wọn ọ̀dà kẹ̀kẹ́ mọ̀ ni àkọọ́lẹ̀ wo ní ń bẹ pé Olóòlù ń bẹ nínú tí wọ́n ń gbé jáde nílẹ̀ Ìbàdàn Olóòlù tí ó máa jó Olóòlù 19th century lọ́ẹ̀sẹ̀ dé kí ló sì bí ibo Olóòlù ti wá Ìbàdàn kọ́ ló Olóòlù tí wọ́n bá máa gbé nǹkankan lé nǹkankan jáde kó fẹ́ máa jáde gangan nírú tí wọ́n fẹ́ máa gbé jáde wọn ẹnìkan bẹ́nu àwọn alágbára ńlẹ̀ Yorùbá Ayọ̀rìndé ni wọ́n ń pè é ṣèbóun ni ọba adéda kádàrá nígbà náà ṣèbóun ni wọ́n ń jà lẹ́bi aláwọ̀ kébé tí wọ́n máa sọ̀rọ̀ fún ànábì jagun gègé àmọ́ pé ṣé orí ànábì lógun jíjà ti bẹ̀rẹ̀ ni bógun ṣe wà ń jíjà nù ilẹ̀ Yorùbá náà wọ́n ń jagun bẹ́ẹ̀ ogun ni wọ́n ń jà náà tẹ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di ọlọ́lá tí wọ́n di lọ́balọ́ba ó dà tẹ́ bá lọ wò tàn gbèsè ayé àwọn tí ń jọba dòní àwọn tí ń jọba àwọn tí ń jẹ balógun àwọn tí ń jẹ àwọn oyè kọ̀ọ̀kan wọ́n jagun débi tí wọ́n ti lọ wọ́n á padà dìtẹ́ẹ̀tì pé eléyìí tó múlù lọ eléyìí tó darí ìlú eléyìí wọ́n máa jẹ́ lè máa jẹ́ lẹ́bi pé àwọn ilé tí ń jọba nílò àwọn kẹ́kẹ́ wá du ipò ọba àfàwọn tí wọ́n ti prógráàmù nígbà tó ju dúdú pé wọ́n máa jẹ́ pé àwọn tí wọ́n máa jọba rè àwọn tí wọ́n máa jẹ́ léèrè àwọn tí wọ́n máa jẹ́ nǹkan kan rè bó ti wá rí láwọn ìlú káàkiri nu kìí ṣe tuntun èyí táwọn ọmọ tí wọn ìwá ṣe mùsùlùmí wá dé lónìí tí wọ́n múra kẹ̀kẹ́ ẹ wàá rò pé nǹkan gidi kan kó jẹ́ tuntun ni wọ́n ń sọ ní tí ò nítumọ̀ gbogbo ọ̀nà tẹ́gbẹ́ àparọ́ mọ́ Islam ọba tó níyìn náà ń wò yín anábì tí nínú Allah la yumli lidh-dhalimi hatta idha akhadahu lam yuflithu a gbọ́dọ̀ mọ́ sọ́lẹ̀ kọ̀ọ̀kan ni intense yẹn ní ìsìn pẹ̀lú fífi Ọlọ́run àwọn tó lè affect náà àwọn bí irú yín tó ṣe pé Islam wọn náà wulẹ̀ jìnnà tẹ́lẹ̀ lẹ́nu òfin gbọ́dọ̀ dákẹ́ Ọlọ́run fi lẹ́yìn ìjọ ilẹ̀ dáadù ẹ máa lọ pera yín síbi dáadáa ẹ pàṣẹ dáadáa ẹ pọ̀ bàjẹ́ láwùjọ bá ti wà nípò tí wọn kọ̀ bàjẹ́ má bí ti máa rí nù sòkéyàn jáde kọ́ máa ṣépè fẹ́ tó sọ lóko níjọ súná nítorí ṣépè fọ́ mẹ́ tó sọ lóko àìnílà káyìí ni bẹ́ẹ̀ yẹn bá sí ọ̀gàn ká sọ pé wọ́n sí ọ ẹ tó sí ọ nìkan ló dojúkọ òsín tọkọ ọmọ rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ Islam ni ó mọ̀ ọ́ débẹ̀. Ayọ̀rìndé yìí wà nú àwọn tọ́lọ́ ń lo sábàbí nílẹ̀ Yorùbá kẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ ìtàn gan ìtẹ́lẹ̀ níbi ìlú nú ẹ̀ ṣèbí gógùn náà ni ẹ tẹ́ síbẹ̀ kẹ́ yẹ̀wò mẹ́ wọ́n kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá náà bẹ̀. Ondo ní agbègbè tí ń pè ní Ọgbẹ́gì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni Olóòlù ń bẹ wọ́n kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ipò ẹrú ni Olóòlù wà tó fi dé Ìbàdàn kó tó di pé òde ajé ńlọ wá kalẹ̀ sí táwọn àrò òde ajé wá gbà kan rí ńlẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní ìkẹ́kẹ́ tí wọ́n fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹni tí wọ́n fi máa tírèsì àwọn pẹ̀lú pé ká máa gbé Olóòlù tẹ́bá lọ kàtà eégún náà kìí ṣe lẹ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò mbẹ eégún ẹ̀ mọ̀ kí àwọn náà bí àwọn tápà most especially bí Benin Republic àwọn oníwọ̀n jà wá lólè àwọn oníwọ̀n jí nǹkan wa àwọn oníbà wá jagun yìí tí wọ́n ń da nǹkan borí nígbà tó di pé àwọn Yorùbá ń súnmọ́ tápà dáadáa tí wọ́n jọ ń lọ́rọ̀ làwọn tápà fi tù wọ́n lójú pé àwọn ará ọ̀run ni wọ́n ń da nǹkan borí láàrin wa lẹ́ẹ̀fì pé tí wọ́n bá sọ pé wọ́n sọ pé ará ọ̀run ẹni tó gbé eégún ẹni tẹ́ ẹ dámọ̀ lọ́sàn-án gan wọ́n àdá nǹkan bò ó lórí kẹ́ ẹ bá dá màmá ó dégún yóò di pé wọ́n sọ pé ará ọ̀run ń ṣàdúrà fara ayé lẹ́yìn tẹ́ ìjọ ríra ayé báyìí irú ẹni tàwọn kérésì náà wọ́n ní kérésì ń bọ̀ láti Róòmù àwọn ẹ̀tàn jẹ́ òsì ẹni tó gbé aṣọ rẹ́ẹ̀dì àwọn ẹ̀tìwọ̀ ló jẹ́ ń kérésì ń bẹ lágídí gbòǹbí o àwọn méjì bẹ wọ́n lọ rẹ́ǹtì bàbá kan lòun náà daṣọ borí owó fẹ́ pa ìkan kọjá ládùúgbò mi jọ kan wọ́n bá wáyìn dáhùn báyìí nígbà tí torúfẹ́ yín bàbá lọ́rùn gbogbo eléyìí ò sínú ẹ̀sìn tẹ́ bá ti ń sọ̀rọ̀ Hajarul Aswad mo ń wo fídíò kan nínú àwọn dìdìrín tẹ́ ń sọ̀rọ̀ nípa ibi Hajarul Aswad mìíràn Hajarul Aswad kìí ṣe dandan ní kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kíìsì òkúta tí ń bẹ dandan kọ́ gbogbo ẹ̀ ń bá lọ bẹ̀tẹ̀ bá rí tí bá ń jìjà dúró pé mo fẹ́ kíìsì mo fẹ́ ṣe nǹkan òun kàn fẹ́ ṣe súnnà tà Nabi sallallahu alaihi wasallam kò láǹfààní kẹ̀kẹ́ tí ó ṣe fún yàn kò sí ní sùtá kẹ̀kẹ́ tí ó ṣe fún yàn ìrọ̀ àgbọ̀bẹ̀ lọ́dọ̀ khalifa ẹlẹ́ẹ̀kẹta fáwọn mùsùlùmí àfáwọn àgbà Umar ọmọ Khattab ń sọ ń bẹ̀ yí pé ìwọ òkúta yìí o mo dẹ́gbẹ́ rẹ nítorí pé ànábì náà dẹ́gbẹ́ rẹ mo kọ̀ bára rẹ mo kíìsì ẹ nítorí pé ànábì náà kíìsì ẹ ni o
Ànábì ti já mẹ́ yí pé ní ìwọ òkúta yìí la tadurru wa la tanfa ó ní sùtá kẹ̀kẹ́ tó lè fi ṣe èèyàn ó sì láǹfààní kẹ̀kẹ́ tó lè fi ṣe èèyàn. So nígbà tí wọ́n sọ fún mùsùlùmí pé òkúta ti ń bẹ ní Mẹ́kà ń gan tẹ́ ẹ lọ máa ń lọ kí sí ẹ̀ tó náà ṣe kíní kẹ̀kẹ́ kò ní kẹ̀kẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà tí ọba débi òkúta dé pé yóò kí sí ẹ̀ kò ní kẹ̀kẹ́ tí ń ṣe ló jẹ́ pé ara Mẹ́kà náà wọ́n máa ń sá fún ẹbọ òfò táwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń ṣe bọ́ tí wọn ò tí kó ń di ẹbọ dòní mùsùlùmí ti ń kírun tó náà ti kó ń di ẹbọ ìgbépèsè ìṣẹ́fá ìṣàwó ìbọ̀gún ìkẹ̀kẹ̀ tó gbogbo náà bá dérú bẹ̀ẹ́ tẹ́lẹ̀ opportunity wọ́n máa wá gbogbo àwọn ìtàwọn náà délé tó fi mọ̀ sọ̀rọ̀ kú sọ gbogbo ìlú tó yẹ pé àpáta ló lẹ̀kọ́ ń bẹ òkè pọ̀ ń bẹ gbogbo àwọn òkè tí ẹ̀ lè fẹ́ máa dé tí wọ́n sọ dòkè ọba ṣàdúrà sí ìkẹ̀kẹ̀ wọ́n ti demarcate ẹ̀ wọ́n ti fi nǹkan di bẹ́ẹ̀ bá dé Sàfà àti Márúwà ẹ̀ bá ti ń ti fi gíláàsì di báyìí torí kẹ́ màmá ṣẹbọ́ ń bẹ náà ni bẹ́ẹ̀ bá débi Maqam Ibrahim wọ́n ti fi gíláàsì di torí kọ́ mọ̀ pé gbogbo olú ọba yẹ hànà gbogbo olú bá láwọn ń sá fún káwọn ọmọ yẹ hànà kése bí Nàìjíríà kése bí ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ fẹ́ débẹ̀ bí kẹ́ máa fọ́ ra àpáta hàn bí kẹ́ lẹ́fẹ́ bu yèpẹ̀ kan tó jáde ń bẹ sẹ́yìn tẹ́ máa bu yèpẹ̀ sí ara yín tẹ́ máa bu yèpẹ̀ ọjà tí ń hójú ọjà tí ń tájù yèpẹ̀ ẹwà títí ẹ̀wọ̀n bàtà celebrity ní alágbàkú ẹ̀dá láyé gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń pè ní àṣà tẹ́ ń pè ní nǹkan yín tó jẹ́ sàgẹ́gẹ́ ti gbàgbé ẹ̀ oògùn lẹ́jọ́ ń pè fúnra yín bí kẹ́ lọ sẹ́fá bí kẹ́ wẹ́nìkan bá yé ẹ̀jẹ̀ bí kẹ́ kojú ẹ̀dágbó bí kẹ́ ẹlòmíì wéré gbogbo tẹ́lẹ̀ ẹjogún nù kò sí nǹkan rí kankan nù tẹ́lẹ̀ ẹjogún gbégún bá jáde náà kí ni ó ṣe yóò máa lu àwọn èèyàn lọ́rẹ́ nípa olólùtẹ́ lọ́fẹ́ jáde náà nísìn ọ̀sá kọ́ọ́lẹ̀ kankan fún yí pé ẹ̀wọ̀n ní ìsìn tí mùsùlùmí bá fẹ́ ṣe nǹkan kan tá a bá fẹ́ lọ mọ́sáàsì jọ jímọ̀ àkọọ́lẹ̀ ń bẹ abẹ́ ṣe yídì ìtúnu àwẹ̀ àtiléyà àkọọ́lẹ̀ ń bẹ àyẹ̀bẹ̀kọ́ àdẹ̀ níbẹ̀ nìyẹn kan jà òun kálukú àmọ́ kíra wa àtúnmúyàn lẹ́ran òun kálukú ọmọ jẹran ẹni tágbára rẹ̀ ọba kẹran wọn ní dandan kọ́ lọ yáwó nítorí pé yọ pẹran ẹran tí ó sì pa ní Ọlọ́run ti ní àtẹ̀jẹ̀ àti nǹkan rẹ̀ kò dọ́dọ̀ mi Ọlọ́run alákọọ́lẹ̀ nù tíra tiwa ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ jẹ́ nǹkan yín àmọ́ tẹ́mi Ọlọ́run ní lọ́dọ̀ yín lakin yanaluhu taqwa ìpayọ̀ Ọlọ́run bẹ̀ nìkan níbẹ̀ Ọlọ́run ní lọ́dọ̀ yín ẹni tí yóò jáde bí olóòlù yìí ẹ lọ kàtàn wọn dáadáa odidi oṣù kan ní 30 days kò ní súnmọ́ obìnrin mọ́ odidi oṣù kan kò ní responsibility ẹ̀kan ọ̀kan mọ́ yẹ́wọ̀ àbí tí wọ́n ti máa ro lágbára ìtàn kan mọ̀ ń bọ̀ àwọn kan fẹ́lẹ́ yìí test mic ni o ìtàn kan bẹ lábẹ́ kí ló fà tí wọ́n fi máa róbìnrin gan obìnrin kò sí kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ fà ju tẹ́rà dára dálédédé gbogbo tó ní í ṣe pẹ̀lú tí ọwọ́ báranùdé bárédèrèdédé ìjọ mùsùlùmí fẹ́ jáde tí wọ́n ní kóbìnrin ọmọ jáde obìnrin tí bá tún ṣe nǹkan oṣù bá tún fẹ́ wá kí ìdí iléyà àti túnú àwẹ̀ yóò kàn ra dúró sí tòsí ibi tí ó ti máa gbọ́ kútúbà ọ̀nà ọmọdé kábàrà ń bẹ̀ lẹ́yìn bá àníjọ kírun kí ló fà kò sí mara lára rẹ̀ ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ àbí ń ṣẹ̀jẹ̀ mi àbí ṣe nǹkan kan àmọ́ ìdùnnú yẹn gbọ́dọ̀ sí kí ni ọgbọ̀dọ̀ wà lára rẹ̀ ẹ̀yin wá fẹ́ jáde ẹlóbìnrin tó wá pàdé yín ọpàdé kú nítorí pé tó wà lábẹ́ olóòlù yìí gangan kí náà ń pè lólóòlù yìí tẹ́ ń pè ní olóòlù ìparun ní jẹ́ bẹ́ẹ̀ máa display rẹ̀ fún yín ewu bí kéèyàn lọ máa risk ẹ̀mí ara rẹ̀ náà pè lólóòlù al-khatar peril ẹ̀mí àti ẹjájọ tẹ́sí gọ́gù pé kí ni origin olóòlù ẹjájọ wò ẹ̀tìrí ẹ̀tìrí báwọn ẹjá tún wọ́n kálùkù náà lè lọ tẹ́sí pé kí ni origin eégún kí ni origin Ṣàngó kí ni origin kẹ̀kẹ́ àwọn tó jẹ́ Ṣàngó kìíní kan ọya kẹ̀kẹ́ tẹ́ ń kálùkù yín ń bọ lónìí tẹ́ ń ta kórè lórí nígbà bá bí àwọn náà nínú wọn sunú ìyá fóṣù mẹ́sàn-án ìgbà tẹ́ bí àwọn èèyàn tí wọ́n dáyé àwọn tó bí wọn pa làwọn bọ́ngbà náà àwọn tó bí wọn pa làwọn sìn Ọlọ́run mọ̀mọ̀ bí Ọlọ́run dákun máa fẹsẹ̀ mẹ́rin lẹ̀ sórí ìsìláàmù yá àtẹ̀mí àtàwọn ọmọ mi àti gbogbo ẹbí mi méjì nǹkan mi ò wù mí ṣe ju ìsìláàmù lọ ìsìláàmù dé kódà ẹjẹ́ tó fẹ́lẹ́ èkún kí tó máa lọ kí tó dijọ́ tí wọ́n á fẹ́ lójú ìfẹ́ lójú o ọlá pé mo ṣe rí information tí wọ́n ṣe rẹ̀ sọ́dọ̀ mi wípé ọba Ìbàdàn gẹ́gẹ́ àbúròsídì sí ló kọ tí ń náà ọba Ìbàdàn gẹ́gẹ́ kábíyèsí àti ráwọn ọba tí wọ́n jẹ́ ń bàdàn tí wọ́n kú re o ara ọba tí wọ́n bẹ̀ ń bàdàn tí wọ́n sàsọ́ọ́lẹ̀ pé táwọn bá kú ìlànà ìsìláàmù ní ká fi sin àwọn o ẹ̀yin náà ìlànà wo lẹ́yìn fẹ́ gbé kalẹ̀ ẹ̀wọ̀n ní ẹni tó wá fẹ́ jẹ bá ti mọ̀ kó ní ṣẹbọ kọ́mọ jọba irọ́ ni èèyàn lè jọba láì ṣẹbọ irọ́ ni gbogbo tí wọ́n pákéjì síbẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tí wọ́n bá ń jọba nù ráyẹ jù ú ẹdù ẹdínkù ọba ẹ̀sọ̀ ọba olúwa Ọlọ́run níjó burú fún àtàwọn ọba tí wọ́n rí bí wọn ẹ̀sọ̀ tán bóun ni kí tí wọ́n pè ní àṣà Yorùbá ó ń dààmú gba àwọn ọmọ yín náà ti ń lutí sínú àṣà Yorùbá lè tí lùlù ń bẹ gbogbo àwọn ọmọ iná ti ń dirun sínú àṣà Yorùbá ní dirun ń bẹ gbogbo àwọn ọmọ iná rí òhò sínú àṣà Yorùbá ní ìrìn òhò ẹ̀dáyàn padà mọ́ ẹ̀dáyàn yàn padà lọ síbi ká máa bọ̀gún ká máa tẹ̀lé légún gbogbo táwọn máa dàrú wọ́n gbégún wọ́n dàpọ̀pọ̀ fún ẹlòmíì nù wọ́n gbé sọ ẹlòmíì lọ ẹlòmíì ẹsẹ̀ dín sùtán dùndú àtàkà tí yóò yà lẹ́sẹ̀ dín tán ó ti ní ètò fẹ́ pàjọ́ náà wọ́n dànù wọ́n tún nà lọ́rẹ́ tó gba àwọn tí wọ́n lúrú àwọn ìyá ńlọrẹ́ tí wọ́n jí àkà tí wọ́n jí dùndú
ṣé wọ́n kọ́ ṣé kádà lórí rí òkò lẹ́ lórí. wàtàkì da'watal madhlumi fa innahu laysa baynahu wa bayna Allahi hijab. ní tí Islam ti wá kọ́ wa ni pé ẹ má ṣàbòsí sẹ́nì kankan torí pé ní ẹ ṣàbòsí sí Ànábì ní ẹ páyà èpè tí ó gbé yín sẹ́ torí pé tó bá ti lè ṣépè tépè tó bá jáde lẹ́nu ẹ̀ èpè náà sẹ́mọ̀ yín la kò sí tí ó dá padà. tanamu aynaka wal madhlumu muntabihun yad'u alayka wa aynu Allahi lam tanam. eléyìí ọ̀sẹ̀rà eléyìí ní Islam pa wa nígbà bá jáde ẹ̀sọ́jọ́ mùsùlùmí jáde ẹ̀bẹ́ kan parọ́ máa ń gbé káràmù ẹ máa fẹ́ pààyàn wọ́n á ṣe Allahu Akbar ṣé ẹni tí èsè mùsùlùmí ọkọ̀ tíra ni kò sáwọn orientalist ni. àwọn Islam ti lọ́ta ti pẹ́ látọjú ẹ̀yà nàbí kódà kánàbí Muhammad tó dé sallallahu alaihi wasallam Islam ti lọ́ta ẹlọ́kàtà Nuh ẹkàtà Yunus ẹkàtà anabi Lut ẹkàtà anabi wa Ayyub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbáwọn àjọ wọn tọ́lọ́ rán wọn sí yaqtuluna an-nabiyyina bighayri al-haqq ọlọ́ni dhalika bima asaw wa kanu ya'tadun. ẹ máa ka Suratul Baqara lẹ́ti báyàn Islam wọ́n tó bá jẹ́ mùsùlùmí tí Islam rẹ̀ ọba jẹ́ olè máa fọ́ sọ́yà pé mùsùlùmí ni ọ̀daràn lọ́yà o wọn náà kàn máa ṣe bí àwọn Koko Zaria káàkiri o àtàwọn míì inú àwọn tí ó kí wọn ọmọ tó kàn inú sẹ̀mí ayé wọn níparí ọ̀rọ̀ mi jàmá. olóòlù ẹ̀yin Ìbàdàn ẹ lọ kàtàn olóòlù ẹrú ni olóòlù ẹrú wọn kó lẹ́rú Ìbàdàn èyí sọ́mọ́ Ìbàdàn so ẹrú lẹ́ ń celebrate ẹrú lẹ́ ń celebrate tẹ́ẹ̀ báyìí ti ń celebrate ẹrú lòun náà ẹ kú òlóko ẹrú ní Islam gbédé èmi wá tún pro challenge níjọ́ táwọn àwọn àgbààgbà lẹ̀ ìwọ́ máa pakájà tó máa pakájà tí wọ́n máa pa táwọn ẹlẹ́bọ náà máa fi ṣe fáàrí pé funfun làwọn náà ń wọ̀ funfun náà ni wọ́n ń wọ̀ ní náà fi ń ṣe aṣọ ìhọ́rọ̀mù ní Mẹ́kà wọn kálukọ lọ gbá rìsáàtì lórí ẹ̀ àwọn Yorùbá ọ̀la kan lẹ̀ wọn ọ̀la ń kúrí kẹ̀kẹ́ ọmọ Yorùbá làwọn àṣìmọ́ tó pàtàkì ń bẹ àṣìmọ́ tá àmójútó ń bẹ tó fi máa sọ funfun tí wọ́n wọ̀ táwọn ẹlẹ́gbẹ́ àwọn nǹkan wọ́n kọ́pì débẹ̀ ni wọn ò lè dá ronú nígbà tá à ń sọ yìí ìbá máa bá ńlá bàbá wa ní bẹ́ẹ̀ sẹ́yìn ní sẹ́pà ń bú wọn ni àwọn tí wọn ò lè dá nǹkan kẹ́kọ́ tí wọn ò lè dá nǹkan kẹ́kà Islam ló dé tó sọ wọ́n dẹ́ntí kọ̀ọ̀kan àtàwọn tí gbé ìwé dé tí wọ́n sọ wọ́n dẹ́ntí kọ̀ọ̀kan Islam oníkíkọ̀ nǹkan sì ti dé káwọn eléyìnbó ẹ̀ǹtẹ́ wá mú yín lẹ́rú tó dé Islam dé kò mú yín lẹ́rú àwọn èèbó ìná dé tá mú yín lẹ́rú tẹ́ tó gbòmìnira ní 1960 tẹ́lẹ̀ ń ṣe àjọ̀dún rẹ̀ lọ́dọọdún tẹ́ ti ìbọn lóko ẹrú dòní ẹ̀rẹ́ ní báyìí sódodo ọ̀rẹ́ ṣe wọ́n wọn fún káàkiri gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú kásá mú yín lẹ́rú ìtẹ́ máa celebrate Islam mú òmìnira tó yanjú dé ẹjẹ́ àdàdó bá ń tó dásìkò wa abẹ́lẹ́ wọn bá lè làwọn kó jẹ́ ọgbó fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ assalamu alaikum. àwọn bàbá yìí wọ́n lọ Mẹ́kà wọ́n dé ìní wọ́n múra aṣọ white ń dé làwọn bàbá yẹn rí tó wù wọ́n táwọn náà fi múra bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ bí eléyìí o iye ò bá kọ́ ló ní aṣọ tí wọ́n máa fi pakájà o àti táwọn ẹlẹ́bọ máa wọ̀ tí wọ́n láwọn náà fi ń ṣe kíní kan òròdé ọ̀rọ̀ máa wò ó kíní kankan irọ́ lásán gbogbo ẹ̀ ọ̀dà mùsùlùmí lẹ ti jíyàn táníkè sọ̀rọ̀ mùsùlùmí lẹ ti jí ẹ jáde kẹ wá sọ pé ibi tẹ́ ti rí rí táàsì lẹ́ni àkọ́kọ́ tó kọlù nínú àṣà Yorùbá àmà bí léèrè nǹkan báyìí ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe nǹkan báyìí ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀ bá ti rí mú jáde òfútù fẹ́ tẹ̀ ní ilẹ̀ Yorùbá ìjámọ̀ kankan